kí a lè jọ to engage torí dáàdì máa ní kí máa pẹ́ kí n tó wá sọ́dọ̀ àwọn torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wà tí wọ́n fi bá wa sọ so mo kí gbogbo yẹn ara lé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa fìdílé nǹkan kí dáàdì tó máa wọnú ọ̀rọ̀ lọ torí àwọn bàbá wa ní ọ̀pọ̀lọpọ̀ experience in tí wọ́n fẹ́ jẹ́ káwa ọ̀dọ́ ká gain látara ibi tí káwọn èèyàn rí elephant bàbá kọ́ dẹ̀ máa rí grandpa granddad ẹ ṣe gan ni tí aláǹfààní àti tó fi engage wọn èyí ní 17th the last time tí àwa bá dáàdì sọ̀rọ̀ ọ̀pọ̀ ọmọ Yorùbá torí àwọn àwòrán náà ni wọ́n kàn sí wa pé ha àwọn ọmọ bá àwọn dáàdì wa kan ṣì wà báyìí tí a lè kọ́ ẹ̀kọ́ rẹpẹtẹ so mo wá ní ká kúkú ṣe ní live so that tàbára àwọn tí wọ́n bá náwọn ìbéèrè kéékèèké tó fẹ́ béèrè kó tó di pé a máa parí ẹ̀ torí àwọn kankan wà tí dáàdì sọ ní the last time táwọn ọmọ Yorùbá ní ó dà pé àwọn ìbéèrè yẹn ò clear sáwọn àwọn dẹ̀ fẹ́ kí dáàdì ṣàlàyé dáadáa fáwọn dáàdì ẹ bá mi kí àwọn aráalé tí wọ́n ti ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa tá à ń pè ní Koikimedia tí ó jẹ́ ètò fún gbogbo ọmọ Yorùbá ní o torí a ní gbogbo ọmọ Yorùbá ló lè lo fídíò wa kò ń ṣe fèmí nìkan torí ẹni tí a bá fẹ́ jẹ́ káwọn èèyàn jàǹfààní a gbọ́dọ̀ jẹ́ kí ó jẹ́ open source so gbogbo àwọn tó lo fídíò yẹn èyí tá a ṣe ní the last time branded àmọ́mọ́ filẹ̀ bẹ́ẹ̀ kí àwọn èèyàn lè jàǹfààní ẹ̀ nìsà so ẹ wá bá mi kí àwọn aráalé tí wọ́n ń wò yín ní live ẹ bá wa kí wọn sà. Gbogbo aráalé mo kí yín o mojúbà àwọn tó bí wa mojúbà ìṣẹ̀bẹ́lẹ̀ ìṣẹ̀dáyé mojúbà gbogbo ẹ̀sìn tí a lá ní nílùú wa gbogbo ẹ̀ ló dẹ̀ nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀túmọ̀ wọ́n dẹ̀ máa ń jà torí tí ò yẹ kán jà lé lórí ẹnìkan náà ló bí mùsùlùmí àti kìrìsìtíánì Abraham ìmàlẹ́ ń pè ní Ibrahim Abraham ni àwọn Júù tó ń pè àwọn Israelites Abraham àwọn ìmàlẹ́ wọ́n ní Ibrahim òun ló fẹ́ ìyàwó méjì ó fẹ́ ìkan ó rà á lẹ́rú lọ́dọ̀ àwọn Egyptian ló ń rúlè lóhun gbogbo wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pàtó dẹ̀ rà á lẹ́rú ìyàwó kejì kò bímọ fún Abraham kò bímọ fún ìyàwó tó ń rà lẹ́rú òun ló bímọ Ìjírà wọn àtọ́ dẹ̀ bímọ jẹ́lọ́sí bá bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì tìbí ní wọ́n fẹ́ òun níṣu lọ́ka ni òun ò ṣọmọ ẹrú ọmọ ẹrú nìwọ ó dẹ̀ wá fẹ́ gbalé mọ́ lọ́wọ́ ìjàmbá dé wọ́n ló láti jáde ni ìgbà tó dẹ̀ rí pé ní lára fẹ́ pọ̀ ló bá jáde wọ́n àti Ìjírà jáde ló bá gbọ́mọ ẹ̀ ló bá ń lọ nínú desert ó dẹ̀ ní ìdí omi fọ́mọ kò rómi ibi tó ti ń lọ ṣá ló bá pàdé àwọn màlẹ́kà angel àwọn gẹ̀ẹ́sì ń pè é ló bá pàdé àwọn méjì tí wọ́n tó ń bọ̀ ló bá kí wọn pẹ̀lú respect and dignity àwọn yẹn wá sọ pé ọmọbìnrin tó kí àwọn pẹ̀lú respect yìí tó dẹ̀ gbọ́mọ dání níbo ló wá ń rí lọ ó lóun wá omi tóun máa fọ́mọ òun mu torí kò sómi ní Mẹ́kà iyẹ̀pẹ̀ ní gbogbo ẹ̀ pam so làwọn yẹn wá sọ pé torí kú tiẹ̀ ó yí àwọn sí àwọn afibi tómi hàn wà máa lọ lọ́nà kan ẹ̀ títí ó máa fi débi tómi wà omi wà ńbẹ̀ kọ̀ǹga kan wà ńbẹ̀ tómi ń jáde ńbẹ̀ ẹyọ kan tó dẹ̀ ní gbogbo Mẹ́kà nìyẹn ló bá ń lọ ló bá dé ibi omi ló bá rómi ó ṣe di pé ó fọmọ ẹ̀ lómi nìyẹn ìgbà táwọn Júù wá gbọ́
wọ́n bá lọ sídìí kànga yẹn wọ́n bá gbẹ́ kó jìn gan-an kànga náà wà Mẹ́kà di bí a ṣe ń sọ̀rọ̀ lénìí ẹyọ kan tán ní Mẹ́kà nìyẹn so bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí àwọn tó bá lọ Mẹ́kà àwọn oní Mẹ́kà bó ṣe ń sin ẹ̀sìn wọn pẹ̀lú àwọn olóògbóni bákan náà ni aṣọ funfun wọ́n á dẹ̀ ṣe ìpájà aṣọ funfun ni wọ́n ń lò aṣọ funfun tó ń lò yìí báwọn olóògbóni ṣe ń múra gangan làwọn náà ṣe ń múra torí àbọ̀rìṣà ni wọ́n kó tó di pé àwọn mùsùlùmí gba gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ìyẹn Mẹ́kà wọ́n ṣe múra Mẹ́kà ní tó fi dè ní wọn change ẹ̀ o then apart from wọn change ẹ̀ wọn change ẹ̀ tí bí ọlọ́mọ ọmọ ìyàwó òun ni ọkọ gbọ́dọ̀ fẹ́ràn jù torí pé òun ò bímọ ní kíni ìgbà tó dẹ̀ yá òun náà bímọ nígbà tó bímọ ọmọ bàbá náà jẹ́ Ibrahim táwọn ń pè ní Abraham òun ló bí wọn Ọlọ́run ò dá wọn wọ́n bí wọn ni o Ádámọ̀ àti Éfà àwọn tọ́lọ́run dá nìyẹn ẹ̀dá ni wọ́n Ọlọ́run dá wọn yẹn ni Èdùmàrè dẹ̀ sọ fún wọn pé ṣe rí èso tó wà ń bẹ ẹ gbọ́dọ̀ jẹ o ó pàṣẹ fún wọn ó ti ṣù ó tàn wọ́n jẹ pé bàbá ẹni tó ní kẹ́ má jẹ èso ó ní kò fẹ́ kẹ́ ríran kò fẹ́ kẹ́ mọ nǹkan tó ń lọ ni ló bá tàn ìyàwó bá gbà ó Éfà bá gbà Éfà bá jẹ Éfà bá ríran ní wọn àtọkọ ẹ̀ dé ló bá sọ kọkọ ẹ̀ dé ìkíni èso tó ní ká má jẹ yẹn o tó bá jẹ wàá rí pé ìhòòhò láwà ìyẹn ò fẹ́ gba at the end ìyẹn bá jẹ ló bá dúró sí lọ́nà fún òun là ń pè ní gògògóńgò lọ́nà fún ní tiẹ̀ dúró sí kò lọ sàlẹ̀ tóbìnrin ó lọ sàlẹ̀ straight torí èṣù ti tán jẹ wọn bàbá ti pé ń doubt kò lè gbé mi bó ṣe di pé òun náà jẹ kí ni ìgbà tó dẹ̀ ti jẹ́ òun náà rí pé ìhòòhò làwọn wà ìhòòhò làwọn wà pàtí ọlọ́run máa lọ rí wọn nírọ̀lẹ́ ń bó lẹ́wà tẹ́ ń sápamọ́ wọ́n máa ní báyìí inú bá bí Elédùmarè pé òun ní kẹ́ má jẹ èso ẹ lọ jẹ èso yẹn wàhálà bá dé bá àwọn méjèèjì ìbànújẹ́ ìrònú gbogbo ẹ̀ ṣá Abraham ló dá gbogbo ẹ̀ lẹ̀ ọlọ́run ò dá Ìjírà àti Ìṣáàkà ó ti ọ̀ Ibrahim ló ra ẹrú ní ilẹ̀ Egypt torí Egyptian ló jó lórí gbogbo ìlú yẹn láyé ìgbà yẹn àti Júù àti tibí Egyptian lórí kíní wọn àwọn Egyptian oníṣẹ̀ṣe ni wọ́n dẹ̀ ní oògùn tó ń dà sí ara òkú tó fi di sìn ó sì wà ń bẹ́ o òkú ìbàjẹ́ látijọ́ tó ti dá kíní sí dá nǹkan sí lára tó fi dè ní ẹ lọ sí museum kẹtù lọ kà ń bẹ̀ kẹdẹ̀ lọ rí gbogbo ohun tó ń lọ ń bẹ̀ bí tàwọn yẹn ṣe jẹ́ nìyẹn gbà tó wá fẹ́ sìnkú àwọn onímàlẹ́ ní tó kù bá ti kú kán gbé nìṣó kán pe gbogbo èèyàn kán kírun sí lára tó bá kírun sí lára tán kán dàbọ̀ ẹni wọn ní kán ṣe ostential nǹkan tó kárí mi kò sí mbẹ̀ wọ́n á da parapara bò abẹ́ní nígbà tó bá ti kírun sí lára tán wọ́n á da parapara bò wọ́n lọ sí nìyẹn àwọn kìrìsìtẹ́nì ní no with dignity ní tàwọn àwọn ìṣọmọ ẹrú láti gbà yẹn làwọn màlẹ́ ti ń pera wọn ní ọmọ ẹrú ọlọ́run ọmọ ẹrú sì ni wọ́n tòótọ́ àwọn ti bí ọmọ oníkìní làwọn àwọn náà kọ́kọ́ fẹ́ bí ìtàn yẹn ṣe lọ lóríṣiríṣi nìyẹn ẹni ìlú Mẹ́kà wọ́n wá owó desert ní gbogbo rẹ̀ kò sómi kò sí tí lè mọ owó wá wọ́n bá dá ọgbọ́n wọ́n ní ẹni tó bá wá Mẹ́kà kán lè mọ̀ kó wá Mẹ́kà kán máa ṣe eyín fún un ibi tí eyín Mẹ́kà ti jáde nìyẹn o wọ́n bá ń fún wọn lẹ́yìn àwọn tó dẹ̀ ń ṣe wọn ò ní training wọn ò lọ sí school of dentistry
wọn lọ school ọkọ̀ ń ṣe fún un pé káwọn náà lè rówó fi jẹun ni so gbogbo wọn bá gbà pé ẹni tó bá ti lọ Mẹ́kà o ó gbọ́dọ̀ fẹ́ eyín síta kọ́ mọ̀ pé ó wá síbẹ̀ bọ́rọ̀ eyín Mẹ́kà ṣe jẹ́ nìyẹn gbogbo ayé dẹ̀ ti gbà á and then ẹ̀sìn bá ń bá wàhálà lọ ó ń bára wọn lọ ìgbà tó dẹ̀ wá wọ́n fẹ́ sìnkú ìjàmbá dé àwọn Muslim wọ́n ní jọ Friday làwọn máa sìnkú táwọn kí ló ń ṣe fẹ́ sìnkú jọ Friday wọ́n nítorí pé ìmàle làwọn ẹ̀sìn tàwọn Friday làwọn àwọn Jew ní rárá Saturday ní tàwọn bó ṣe di pé wọ́n pínyà láti máa sìnkú nìyẹn òkú tó ní ìwọ́sìn tiẹ̀ kémi sí tèmi Jésù gangan tí gbogbo wa ń pariwo ní ìlú ẹ̀ gangan wọn ò gbá tiẹ̀ Yásù ni wọ́n dẹ̀ ń pè ń bẹ̀ YASU Yásù ni and then ayé òde òní ẹ̀gbọ́n ọmọ Yahweh ọmọ Yahweh kì í ṣe orúkọ tó dánú Bible ó ti àwọn ọmọ oníjàgùdà oníjẹkújẹ olè ló ń jẹ́ àwọn ọmọ Yahweh ọmọ Yahoo ni mo fẹ́ sọ àwọn ọmọ Yahoo àwọn olè ló ń jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní èdè Aramaic ìtumọ̀ ẹ̀ nìyẹn Yahweh òun lórúkọ tó dáa fọmọlúàbí ọmọ Yahweh ọmọ Ọlọ́run tí òun fàjọpọ̀ tí ó dẹ̀ ń jalè tí òun ṣe jàǹbá ìtumọ̀ ẹ̀ ní èdè Aramaic language èdè Jésù gangan èdè ẹ̀ nìyẹn so àwọn Egyptian ló dẹ̀ ń rule àwọn gbogbo olùtàn sọ gbogbo eré àwọn náà rúlẹ̀ Muhammad God bless him kẹsàn ní ká máa lo èdè yẹn bàtà àwọn college bó ṣe fi kọ́ wa nìyẹn God bless his memory God bless ìtumọ̀ ẹ̀ nìyẹn God bless his memory wípé ẹ̀sìn tiẹ̀ ó ṣe mú ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn nìyẹn àwọn àbọ̀rìṣà ló kún Mẹ́kà gbà tán débẹ̀ wọ́n dẹ̀ bá ejò lórí orí ilé kan bẹ̀ ejò yẹn ó ti wà ń bẹ̀ for many years ó pẹ́ kó tó kú so wọ́n dẹ̀ faṣọ funfun wé right round kìíní tán mọ sí Mẹ́kà gbogbo òrìṣà ló kún bẹ̀ náà kó síbẹ̀ gbogbo òrìṣà náà kó síbẹ̀ àwọn Mẹ́kà wọ́n súnmọ́ àwọn Ethiopians dúdú nígbà tán lé Prophet Muhammad tó gbógun ti àwọn tó lọ bá nìyẹn kó kàn help òun àwọn Ethiopians wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ sọ ìtàn wọ́n dẹ̀ help wọ́n dẹ̀ gbógun wọ́n dẹ̀ help ẹ̀ that's why àti pé àwọn méjèèjì ò gbọdọ̀ bára wọn jà wọ́n gbọdọ̀ wà close together ni tí wàhálà bá dé lọ́dọ̀ ẹnìkan á dìde sí ọ yé ṣe gbogbo affairs tí wọ́n bẹ̀ nìyẹn. ẹ má sọ̀rọ̀ lọ dáadé ẹ má sọ̀rọ̀ lọ. bọ́n ṣe ṣe affairs gbogbo tí wọ́n nìyẹn so wọ́n jọ ń help ara wọn ni àtìgbà tó yá àwọn kan ní Medina tó wà Medina Prophet fẹ́ràn ẹ̀ gan God bless memory ó fẹ́ràn ti Medina ẹ̀ gan ó dẹ̀ máa ń finú hàn ó bá gba ti mùsùlùmí but àwọn èèyàn bínú pé ó fi aráàlú ẹ̀ sílẹ̀ ó wá gba aráàlú Medina fún kíni ìjàmbá tún dé lórí yẹn so ẹ̀sìn ìmàle náà ni ó but ìjà wà láàrin wọn bẹ́ẹ̀ náà dẹ̀ ní Christianity tá à ń sọ ọmọ Ọlọ́run yes bó ṣe ń wuni la ṣe ń ṣèmàle ẹni bó ṣe ń wun tiwọn nìyẹn but bàbá kan náà ló bí wọn kẹ máa rántí Ibrahim ló bí wọn which is no tó gbogbo aráyé mọ̀ sí Abraham Hebrew ni nígbà tí wọ́n fẹ́ translate the Bible ọba ìlú òyìnbó ló pe àwọn oníwèé àwọn professors àwọn oníwèé rẹpẹtẹ. ká bá ń sọ pé ọba ìlú òyìnbó ọba Gẹ̀ẹ́sì ni. Gẹ̀ẹ́sì pé ibi United Kingdom ọba ẹ mọ̀ pé ìlú òyìnbó fáwọn kan. ẹni sọ̀rọ̀ ọba ìlú òyìnbó là ń pè ń lé. so tá a bá sọ pé ọba ìlú òyìnbó ó yé gbogbo èèyàn lẹ́ ń sọ yẹn sá. ọba ìlú òyìnbó lọ́rọ̀ kan òun ló wá ṣa àwọn oníwèé jọ pé kán translate Bible fáwọn
from èdè Jew Arabic kan translate ẹ̀ fáwọn ó dẹ̀ ṣá àwọn oníwèé tọ̀dọ̀ tí wọ́n á ní doctor àní ìnáwó àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ research làwọn máa ń pè wọ́n researchers àwọn tó ń ṣe research is a common phenomenon lọ́dọ̀ wa pé I'm a doctor I'm a lawyer àwọn tí wọ́n ò rí bẹ́ẹ̀ anyway ọba ìlú òyìnbó ni kan ṣa gbogbo àwọn oníwèé jọ tó mọ research tó mọ bíi tó mọ tọ̀hún ìpè kan wá translate èdè kíní bible yẹn fáwọn sínú ìwé àwọn yẹn dẹ̀gbà wọn ṣara wọn jọ wọ́n pọ̀ wọ́n wá pè ní wọ́n wá translate simple English wọ́n translate èdè àwọn arábí yẹn sí èdè Gẹ̀ẹ́sì ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ni wọn ò ní nílùú Gẹ̀ẹ́sì nílùú òyìnbó wọn ò ní torí àwọn tán yẹn ni irú yáàsù náà ń pe Jésù nílùú wọn lọ́hùn àwọn ti Gẹ̀ẹ́sì ń pè ní j làwọn lò Jesus Christ Jésù yáàsù làwọn ń pè é so inú translation yẹn tá à ń sọ yẹn mistake máa ń wà ń bẹ̀ wọ́n á ṣe ọ̀rọ̀ gbé síra wọn torí wọn ò nírú nǹkan bẹ́ẹ̀ yẹn nílùú tiwọn wọ́n wá lo nǹkan tó súnmọ́ wọ́n ṣe kọ Bible nìyẹn àwọn Gẹ̀ẹ́sì ìlú òyìnbó àwọn náà ṣe àyànjọ kan translate ẹ̀ wọ́n lè translate ẹ̀ ó ní gbogbo wálù ní 14th century bí nǹkan nìyẹn tí n bá ṣe rántí dáadáa ó dẹ̀ wà nù Bible pé èdè tó ń sọ èdè òyìnbó ni àwọn òyìnbó náà dẹ̀ fẹ́ kọ́ mọ̀ pé àwọn náà ń ṣe wọ́n wà lára ẹlẹ́sìn Jésù Jésù wọ́n wà lára wọn wọ́n ṣe translate èdè kíní Bible wọ́n ṣe translate ẹ̀ sí èdè tòyìnbó nìyẹn ṣùgbọ́n ọba ìlú òyìnbó ó ṣe bẹbẹ méje yàyà mẹ́fà ó tẹ̀lé ìṣẹ̀ṣe ó dẹ̀ sọ fún ẹnikẹ́ni gbọ́dọ̀ fọwọ́ kàn àwọn oníṣẹ̀ṣe èèwọ̀ ẹnikẹ́ni gbọ́dọ̀ fọwọ́ kàn oníṣẹ̀ṣe ó ṣòya pope lẹ́nu pé bóun ṣe ń dìfẹ́ǹdì ìwọ náà ń dìfẹ́ǹdì àwọn oníṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn àti àwọn ẹlẹ́sìn yòókù nítorí náà 1926 òun fún ẹ ní oyè in Latin form náà pé kò sówó lọ́wọ́ mi bí bọ́ máa rántí díẹ̀ bí tí mo kà ń bẹ̀ ó sọ báyìí pé Dio gratias ọlọ́run ló ga jù tẹ̀bárí gbogbo owó ìlú òyìnbó ní coins wọ́n kọ sí Dio gratias èdè Latin ni wọ́n mọ̀ pé ọlọ́run lọ́ba tó tóbi jù ọ́ òun ló dẹ̀ fọ àṣẹ sí kan fún Regina tàbí reign ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ Queen Elizabeth II láti gbà yẹn ni wọ́n ti ń tẹ kíní ẹ̀ sínú owó coins òyìnbó mo ní lọ́wọ́ mo dẹ̀ ní fọ́tò ẹ̀ láti gbà yẹn náà ti sọ síbẹ̀ pé defence Latin ni fide defensor ó mìíràn pé ẹni tó tí ò ní jẹ́ kí ìyà jẹ àwọn tó bá ń sin ẹ̀sìn kẹ́sìn ẹ̀sìn ìlú yìí wọ́n ní ẹ̀sìn ológo ni tó ju tilé lọ ojú làwọn ń lò fún gbogbo ayé wọ́n tẹ̀tí yà mú ní gbogbo fọ́tò ẹ̀ máa fi hàn yín gbà míì pé ojú kan lọ́lọ́run rí gbogbo ohun tó ń lọ́lé ayé wọ́n dẹ̀ wà ní Tottenham Court Road ẹni tó bá fẹ́ ṣe ẹgbẹ́ bọ̀ tí wọ́n tó gbà ẹ̀ síbẹ̀ ojú àárín nǹkan o tí wọ́n fẹ́ ṣekúṣẹyẹ ẹni tó bá lọ ṣe kátikàti sí ẹ̀sìn ìṣẹ̀ṣe tí wọ́n ń bí wọ́n á ní kó yọ ahọ́n ẹ̀ síta wọ́n á gé ahọ́n ẹ̀ ìyẹn lẹ̀rú ṣe ń bá ọ̀pọ̀lọpọ̀ láti ṣe àwọn tó dẹ̀ ṣe ẹ̀rù ń bá wọn pé káwọn bá lọ ṣọ̀rọ̀ sọ wọ́n á gé ahọ́n àwọn tí ò dẹ̀ sí kóòtù tó máa dá sí ìyẹn nílùú yìí
so Pope ó lọ́wọ́ sí ó dẹ̀ support Queen ó dẹ̀ fún Queen ní oyè lórí ẹ̀ Fide defensor Latin word ni defender of the faith ìṣẹ̀ṣe ni o kíní kan ni o òun ló máa defend wọn bí Pope ṣe lọ́wọ́ sí nìyẹn nígbà tí wọ́n dẹ̀ ń kú ṣe òkú ẹrú gbogbo àwọn tó wà ní Caribbean kíní tá à ń sọ lẹ́nì àwa ọmọ Yorùbá lápọ̀jù àwọn òyìnbó fìyà jẹ wá wọn kó wa lẹ́rú ṣebí màlẹ́ náà ló ń tà wá lẹ́rú ẹ lọ sí Èkó kẹ lọ sí museum lókun kẹ lọ wo gbogbo ẹ̀ńpẹ́ gbogbo ní ti sọ ẹ̀bẹ́ ṣe máa bá nìyẹn wọ́n mú àfáà yìí àwọn òyìnbó wá bí gbà tí wọ́n mú ọ̀rí pé ó ní mọ́ṣáláṣí èrò dẹ̀ ń pọ̀ ńbẹ̀ wọ́n bá mú lọ́ọ̀lù wọn wọ́n mú lẹ́rú gbà tó dán wọ́n ní báwọn ni mọ́ṣáláṣí ó náà gbọ́dọ̀ máa wá every time kí wọ́n á kírun kọ́ àwọn ló lérò púpọ̀ ńbẹ̀ òdà láti ní lọ àáfiẹ́lẹ̀ kó padà sí Èkó tó bá rẹ̀ dé kó gbogbo àwọn tó bá ti wá sí mọ́ṣáláṣí kó tì wọ́n mọ́lẹ̀ kó tà wọ́n lẹ́rú kó tilẹ̀kùn mọ́ wọn káàwá kó wọn ẹ lọ wo museum lẹ́kọ̀ọ́ gbogbo ohun tí mo ń sọ yìí ẹ̀ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ó ṣe di pé àwọn màlẹ́ bẹ̀rẹ̀ sí ta gbogbo èèyàn lẹ́rú ní òkun nìyẹn o wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ta wá lẹ́rú nìyẹn so tí wọ́n bá dá ọ̀gbẹ́ni yẹn padà tó ń kẹ́rú ẹ lọ wo ní museum lẹ́kọ̀ọ́ ẹ̀ bá ń bẹ̀ gbogbo ohun tí sọ yìí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ sùn mí sí court bó ṣe dá mi lójú tó mo ti lọ wò ó àti owó tán tá à ń ná ọ̀ní ní là ń ná gbà yẹn àtàwọn owó míì gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ so báwọn màlẹ́ ṣe tà wá lẹ́rú nìyẹn tó wá ń kó wa lẹ́rú ìgbà tó yá ọmọ Èkó àwọn náà bá bẹ̀rẹ̀ sí tẹrú o ọmọ ọba Èkó tó yẹ pé ọmọ gbàgbé orúkọ ẹ̀ ń ṣe màá rántí orúkọ ẹ̀ mo gbọ́ pọ́n tẹ̀ fún lóye kan láìpẹ́ ó máa act film ọmọ film act púpọ̀ jù wọ́n ṣẹ̀ṣẹ̀ fún lóye kan lẹ́nujọ́ mẹ́ta tí mo rí lórí fọ́nrán tá à ń wò mo gbàgbé orúkọ ẹ̀ ni ló bá ń ta bàbá ẹ̀ bá ń ta ọmọ Èkó lẹ́rú a kò lọ sí ilẹ̀ Ẹ̀gbá láti ilẹ̀ Ẹ̀gbá wọn kó wọn lọ nìyẹn so but tẹ bá tún wá rò ó yìí tí Ifá sọ nípa Èkó nìyẹn nígbà tí wọ́n dá Ifá fún gbogbo ìlú Yorùbá ni Ifá náà fi ń ṣe gbogbo nǹkan tiwa kò sọ̀rọ̀ kóòtù Ifá ni Ifá ò kì í purọ́ Ifá ò kì í ṣèké. kí ló dé tí wọ́n ṣe sọ pé Ifá ò kì í parọ́ Ifá ò kì í ṣèké. bẹ́ẹ̀ ni Ifá ò kì í purọ́ ní tó bá dálẹ̀ tó bá sọ pé báyìí ni bó ṣe máa rí nìyẹn. ẹgbọ́n sókè bàbá Koikimedia. so tí wọ́n bá gbé ọ̀pẹ̀lẹ̀ lẹ̀ báyìí ní tó bá sọ ni onífà ò ní yí padà torí mọ̀ pé Ifá ò kì í purọ́ kò kì í ṣèké ní tó bá wí bó ṣe máa rí nìyẹn. òun làwọn adífá ni wọ́n fi ń dífá ní ọ̀rọ̀ ọ̀run every 5 days ṣógun ń bọ̀ o ṣíjà ń bọ̀ o ṣé wàhálà ń bọ̀ o òun náà ṣe ń dá Ifá ọ̀rọ̀ ọ̀run wọ́n á sọ pé ogun wa dé o ẹ ṣọ́ra o nǹkan báyìí o Ifá ni wọ́n ń lò Ifá tàdé ń sọ yìí ó kárí ayé lóde òní gbogbo àwọn Chinese náà wọ́n ti wá ń kọ lọ́dọ̀ wa torí pé kò kí ń purọ́ kò dẹ̀ kí ń ṣèké àwa Yorùbá la ní nǹkan wa kò sọ́mọ Yorùbá tó jẹ́ ọba tí ò ní go through Ifá òun aláṣeyọrí fún wọn tó bá wí ni ò bá jẹ́ professor ò bá jẹ́ engineer ò bá Ifá náà fi ń dá tiwọn wọn gbẹ́jọ́ lọ sí court kí ló fẹ́ gbẹ́jọ́ lọ court fún and then kẹmọ unhealthy rivalry among àwọn tó fẹ́ jọba unhealthy ìmí ànáwó ṣùgbọ́n ẹ rí ìlú tèmi Ọ̀yọ́mèsì ọ̀gọ̀ Ọ̀yọ́ ló mèsì ọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn Ọ̀yọ́ ló ní diplomacy àwọn náà ní diplomacy ó ní ogbé kékeré sórí àbóǹrodò ó ń sọ fún wọn báyìí wípé wọ́n gbé ẹni torí tó gbé kinní tó ń lọ fi pọ́n mi ó wá ń sọ fún pé àbóǹrodò diplomacy Ọ̀yọ́ ń lò bẹ́ẹ̀ ó ti mọ̀ kúdò ló ń lọ
kí ló tún béèrè fún pé agóńrodò ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ẹ̀ tó máa gbọ́ yẹn náà, ta ló máa bímọ tó máa yọ́mọ ẹ̀ lẹ̀? Kò sí ọmọlágbé, àmọ́ diplomacy làwọn ń lò láti fi tán ọmọ ẹ jẹ kó lè jẹ́ kán ṣe tán fẹ́ ṣe. Ìyẹn ti àwọn Ọ̀yọ́mèsì nìyẹn. Ọ̀yọ́mèsì tán bá dẹ̀ máa dá ifá, wọ́n ní Báṣọ̀run, Ìbà Ọ̀run. Báṣọ̀run yìí òun ló wà tán bá fẹ́ tọ́ba ọba símọ́, òun ló máa ṣe bí ọba tó dẹ̀ máa direct wọn. Tọ́ba bá dẹ̀ wà kò lè control ọba o rárá, ní tó bá wọn ọba lọ́ba lè, ṣùgbọ́n a máa fún ní advice. Àwọn là ń pè ní Báṣọ̀run. Ọ̀run ní agbára jẹ́ wà kó ń ṣe ilé ayé, but ó máa advice àwọn ọba. Ìtumọ̀ Ìbà Ọ̀run, Ìbà ibòmí wá ní Ìbáṣọ̀run, níbòmí Ìbà, ibòmí Báṣọ̀run. Ọ̀yọ́ Báṣọ̀run làwa ń pè é. Báṣọ̀run òun ló máa advice àwọn ọba àtàwọn Ọ̀yọ́mèsì. Ipò oríṣiríṣi ló dẹ̀ wà. Aláàfin ni ọba gbogbo Yorùbá pátápátá títí dẹ́kọ̀ọ́. Aláàfin ni gbogbo Àpápá, Tinkin Island, Tinkin Island lẹ́dẹ̀ ń pè ní, under Ọ̀yọ́ ló wà. Pàtó yá ìjà dé láàrin àwọn oníwèé, àwọn bíi Bọ̀dé Thomas, ọmọ Ọ̀yọ́ ni, bọ̀dé ń ṣọmọ ọba, ìwé lọ́kà, ó dẹ̀ ní dẹ̀ndẹ̀wó, ó jẹ tẹ́tẹ́ lẹ́ẹ̀mẹ́ta ní London, ajá ohun ajá ń bẹ̀, and he's a barrister. Ó tún ta ẹṣin, ó tún jẹ owó rẹpẹtẹ. Nǹkan mẹ́ta ṣá ló fi dolówó nílùú yìí. After tó ti kàwé ẹ̀tàn, òun ló sanwó Awólọ́wọ̀. Awólọ́wọ̀ come from wretched family, èmi ni mo sọ bẹ́ẹ̀. Òun ló sanwó ẹ̀, ọ̀rẹ́ ni wọ́n, òun ló sanwó skul ẹ̀. Awólọ́wọ̀ dẹ̀ fẹ́ rí pé òun repair ní táwọn bá délé àwọn adá ẹgbẹ́ action group sílẹ̀. Wọ́n ṣe wá fọ́ọ̀mù ẹgbẹ́ action group lẹ́kọ̀ọ́ nìyẹn. And then Ifá sọ báyìí wípé ìyẹn nípa tèkó tí mò ń sọ lọ tẹ́lẹ̀. Ifá ní ìlú yìí, Èkó, ìlú yìí, Ifá ní òun rí èèrà rẹpẹtẹ nínú ọpọ́n Ifá àti kí lórúkọ yìí tó tún tẹ̀lé tó tóbi ju èèrà lọ yẹn, ìkàndù kan là ń pè, àtàwọn irun rí wọn nínú ọpá, nínú ọpọ́ Ifá tó ń rìn kiri, tí nǹkan adùn wà ń bẹ̀. Ifá tán dá fèkó nìyẹn, pé tí Èkó ò bá ṣọ́ra, ẹni ẹlẹ́ni àgbàṣe wọn ṣe o, torí àwọn náà máa fọwọ́ ara wọn ṣe ra wọn. Ifá ló sọ bẹ́ẹ̀, mi kọ́ o, òun ló rí bẹ́ẹ̀ lẹ́nìí. Àwọn tó ń dẹ̀ ràn wá láti Ilé Ifẹ̀ wá s'Èkó, àwọn aláwo ni o, àwọn aláwo ló lè kó. Ẹnìkan wá ní ìṣẹ̀ṣe, wọ́n ṣẹ̀ṣẹ̀, wọ́n náà ní nǹkan wọn. Then àwọn tó ń rán wá yìí, ọmọọba náà làwọn náà. Ìjà tún fẹ́ dé láàrin ọmọ Èkó ọba tí ó jọba ibi tí ọlọ́tọ̀ tó fi kúrò láàrin wọn ní ọlọ́tọ̀, onítòun ọ̀tọ̀, ó kọ́lé ẹ̀ sọ́tọ̀, gbogbo wọn jọ wá láti ilẹ̀ Oòduà ni. Òun tó bínú kúrò tó lọ ṣe tiẹ̀, òun ló wá lówó jù, olónílẹ̀ jù, olóní gbogbo nǹkan jù, ìyẹn ọlọ́tọ̀. Ìṣẹ̀ǹbáyé dẹ̀ wà pẹ̀lú wọn. Wọ́n ti gbà tó yá ọ̀rọ̀ Muslim wọnú ẹ̀, oníkálukú ń ṣe tiẹ̀, bọ̀ kò sẹ́ni tó ń disturb ara wọn. So àwọn ọlọ́tọ̀ bí wọ́n ṣe move away from tèkó nìyẹn. Láàrin Èkó náà ní o, àwọn aláwo náà dá gbogbo ẹlẹ̀. Awúráwo wà tán débẹ̀ tán, àwo ló ráwo yìí o, aláwo ni wọ́n lẹ́kọ̀ọ́, aláwo ni wọ́n dáadáa, aláwo ni wọ́n. So bí Èkó ó ṣe di kinní ni àwo náà, Ifá náà dá tí wọ́n fi ṣe tèkó. Àwọn wo ló pọ̀ lẹ́kọ̀ọ́? Àwọn Ìjẹ̀bú tá a rẹ̀ ń sọ yìí, Àjẹ̀bú Olóde, òun gan ló ní Ìjẹ̀bú Òde,
Ajẹ̀bú olóde òní kò dẹ̀ ń bá wọn du oyè ó fi oyè lẹ̀ fáwọn tó bá fẹ́ jẹ kan jẹ ni Ajẹ̀bú ló níbẹ̀ ìtumọ̀ bú odò nǹkan kan bẹ́ẹ̀ ló wà ní àdúgbò tiẹ̀. Then Èkó irú wa ògìrì wá lẹ́kọ̀ọ́ irú ta ni irú Ọ̀yọ́ nìyẹn tá ló gìrì Ìjẹ̀bú nìyẹn àwọn méjì tó pọ̀ jù lẹ́kọ̀ọ́ ní ayé ìgbà yẹn nìyẹn irú wa ògìrì wa òun lẹ́kọ̀ọ́ so wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin tí Ifá bá wí ni òṣèlú tó ń jalè ọmọ Yorùbá ẹ̀ jalè because Ọlọ́run dá ọmọ Yorùbá yàtọ̀ kò sílùú tá a máa lọ tá à ní jó lórí ń bẹ̀ kò sílùú tá a máa lọ tán ní fún wa ní iyì àti ẹ̀yẹ ọmọ Yorùbá ló ní gbogbo ilé táwọn òyìnbó ń kọ́ wọ̀nyí ọ̀dọ̀ wa náà ti rí ẹ lọ wo 16th century 17th century ẹ lọ wo ilé tí Yorùbá ń kọ́ ẹ lọ wo àwọn ilé tí Yorùbá ń kọ́ àwọn òyìnbó kọ́pì wa ni wọ́n kọ́pì gbogbo nǹkan wa ni kò tí ì sí ìlú tọ́lọ́run bless tó lẹ̀ Yorùbá Ọlọ́run kẹwàá púpọ̀ jù ní owó ni tó bá fẹ́ ọmọ wa Ìjẹ̀bú ó ní airport mẹ́ta nílùú òyìnbó ń bí kéèyàn tó ní airport mẹ́ta ẹ mọ̀ kó ti ní dẹ́ndẹ́ owó. Ògúnlẹ́sì mẹ́ta ló ní mẹ́ta à ń pariwo politician yẹn kíní kan òun náà ní irú ẹ̀ ilé tí election kíní tó ṣẹ̀ṣẹ̀ wọlé irú ẹ̀ lòun náà ń gbé lòun náà ní New York ó ní owó ó dẹ̀ ní ìfaradà ó dẹ̀ ní ìpamọ́ra lọ́ọ̀yà dẹ̀ tún ní pàtọ́rọ̀ kan rọ èmi ó ní òun ò fẹ́ dá sọ̀rọ̀ Nàìjíríà wọ́n ní wọ́n ti corrupt jù wọ́n ti corrupt. ṣé pẹ́ ti engage wọn rí. so kò kí ń involve ní ọ̀rọ̀ wa nílé whereas irú àwọn ẹ̀tọ́ bá sọ pé báyìí ó yẹ but ó ti mọrú èèyàn tá a jẹ́ lọ́ọ̀yà ni ó mọ òfin kò síbi tí Yorùbá máa dé Ọlọ́run fi gbogbo ẹ̀ kẹ́ wa àwa la mọyì ara wa o àwa la mọyì ara wa adẹ́nà àwọn bàbá wa tó tà wá lẹ́rú bàbá tèmi wà lára wọn bàbá tèmi Aláàfin Ọ̀yọ́ wà lára wọn kí lórúkọ bàbá because ẹni sùúrù ẹ má jẹ́ ń confuse ẹ má jẹ́ ń gbàgbé tí mo fẹ́ sọ Aláàfin Ọ̀yọ́ ó wà lára wọn bàbá wa ó wà lára wọn tó sign pẹ̀lú òyìnbó lòun fẹ́ ẹrú mẹ́rin wọ́n fún wa bàtà wọ́n fún wa ní nǹkan tí ó àwa àti ní ilẹ̀kẹ̀ àti ní bàtà tiwa àti ní adé tiwa kóyìnbó tó ní làwa ti ní kóyìnbó tó ní gbogbo nǹkan làwa Yorùbá ti ní gbogbo ẹ̀ Yorùbá rẹ̀ jólóòtọ́ kó tó di pé oríṣiríṣi wa ń wọnú ẹ̀ nípa ọ̀rọ̀ awóráwo tí mo sọ àwọn aláwo ló tèkódó nígbà tó ń rẹ̀ tèkódó oníkálukú mú eré àti ẹ̀ ìgbà tó yẹ àwọn ọmọ Ẹ̀dó Ṣẹ̀kírì àwọn tó ń tèkódó nìyẹn Ẹ̀dó àtàwọn Ṣẹ̀kírì Aláàfin ló lórí gbogbo wọn pátápátá but nígbà tó dẹ̀ yá Bọ̀dé Thomas oníwèé ni lọ́ọ̀yà dẹ̀ ni ó dẹ̀ lówó òun àtàwó lọ́wọ́ wọ́n close nígbà tí wàhálà dẹ̀ dé ní western region ìtúdẹ̀ dá wàhálà very simple Bọ̀dé Thomas oníwèé ni ó lọ síbi tí Aláàfin wà pẹ̀lú àwọn assembly ibi tí àwọn gbogbo èèyàn ńláńlá ń jókòó sí nílùú Ọ̀yọ́ ìgbà tó débẹ̀ wọn dìde fún ìkíní Christian ni èkejì kò ń ṣọba ọba Aláàfin lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá
so bọ̀dé Thomas wa ní òun débẹ̀ yẹn wọn ò dìde fóun ọba ò dìde tó jókòó lọ́ọ̀kan ìkó àwọn ní kó yá gbé ẹnu ẹ̀ sọ̀hún ọba la pé ọba balẹ̀ orí ohun gbogbo ta ni ẹ́ ìjàmbá dé ní Aláàfin ní òun lòún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ayé mà ti ẹgbẹ̀yìn kinní wọ̀nyí ta ni ẹ́ bẹ̀rẹ̀ sí gbó bí ajá bí Bọ̀dé ṣe bẹ̀rẹ̀ sí gbó bí ajá nìyẹn ó ń gbó bí ajá gangan ni àsìkò báyìí àṣẹ wà lẹ́nu àwọn ọba nítorí bá sọ bẹ́ẹ̀ ló máa rí ní ìròyìn bá kan Awólọ́wọ̀ bí Bọ̀dé Thomas ó máa ti ya wèrè ó ń gbó bí ajá Awólọ́wọ̀ nìkan gbé nìṣó ní máa rántí oko yẹn Ìjẹ̀bú ní eré Ìjẹ̀bú ni kán gbé nìṣó níbẹ̀ wọ́n bá gbé dé ìlú Ìjẹ̀bú tá a sọ yìí máa rántí orúkọ ẹ̀ létà nígbà tí wọ́n gbé débẹ̀ àwọn ẹni Aláàfin olórí gbogbo Yorùbá nìyẹn àwọn ò lè dá sọ̀rọ̀ yìí o àwọn ò lè dá sọ̀rọ̀ yìí o Awólọ́wọ̀ ni kán ṣàjọ kán help òun kan dá wọn nínú ọba Aláàfin ọmọ òjò pàṣẹ kẹrẹ má jẹ ibi ayọ̀ ló ti máa ń ṣe hàn pé ọmọ aláyọ̀ lòun tọ̀bọ̀ tí ọ̀rọ̀ báyìí bá dé á fi hàn pé òun burú o Ìjẹ̀bú-Igbó náà ru Bọ̀dé Thomas lọ Awólọ́wọ̀ fúnra rẹ̀ ló gbé lọ́bẹ̀ wọ́n bá kìlọ̀ fún Awólọ́wọ̀ pé ajáwọ́ náà rọ̀ yìí o àwọn ò lè help ẹ fún kéèsì irú àìsàn báyìí Aláàfin nìkan lọ́bẹ̀ Awólọ́wọ̀ ní láyé àwọn ní bẹ̀bẹ̀ oníwèé làwọn oníkíní àwọn akérèlé wọ́n bá dìde ẹjẹ́ kọ́rọ̀ ọ̀nìrara ọ̀rọ̀ yìí ò ní tán wọ́n ṣe bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn Bọ̀dé máa ya wèrè títí ó fi kú mà ní brother Andrew Thomas tó rá àwọn ní church nígbà àwọn tá à ń sọ yìí wọ́n dẹ̀ rò pé wọ́n ti lajú ju gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé lọ ibi tí wàhálà ti dé nìwọ̀n yẹ ọ̀sọ́yọ́ o wà tó dẹ̀ yá Awólọ́wọ̀ gọ́vnà ni Gíní ni gbogbo ẹni ló bá ban Aláàfin òun lè kó ń lù ú Núrù Oníwo tó wà lẹ́kọ̀ọ́ ìwò ẹran ló ń tà fáwọn Ìgbò yẹn Núrù lọ́nà Dàdé Alájá lẹ́kọ̀ọ́ orí ẹran ìwò ẹran ló ń tà fáwọn Ìgbò náà ló bá gbọ́ ọba ní k'Aláàfin máa bọ̀ wọ́n ṣe gbé Aláàfin dé Èkó nìyẹn sílẹ̀ Núrù Oníwo Aláàfin kò mọ̀ yẹ́ ó kéré nígbà tí ìyá ẹ̀ kú nígbà tó jọba tán èmi tó ránṣẹ́ sí rẹ̀ ó wá bá mi London bí ni owó ọkọ̀ tó fi sanwó ọkọ̀ bàbá Èdó yẹn tó ṣe tó dá mọ́tò báísíkù lẹ̀ nígbà gbórúkọ ẹ̀ ọ̀kadà àti gbogbo wọn yín gùn yẹn ó ti ṣe gọ́vnà rí ọmọ ẹ̀ náà ti ṣe gọ́vnà rí. Ìgbínẹ̀dàn that's right Ìgbínẹ̀dàn so torí mo lọ rí òun náà nílé ẹ̀ tó wà ní London nígbà yẹn ìyẹn ló sanwó ọkọ̀ Aláàfin pé ṣé ló fẹ́ lọ London ó lóun fẹ́ rí mi ó ṣe Aláàfin ṣe dé London ẹ̀ ó dẹ̀ ṣe rí mi inú ẹ̀ sóòdùn tó yẹ pé kọ́sẹ̀ mi jù lọ èmi dẹ̀ mọ̀ yẹ́ ẹ̀ mo dẹ̀ mọ̀ lú ìyá ẹ̀ so gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ mi kó gbọ́ dáadáa èmi tí mo ń sọ Olú Ọládòkun ni mò ń jẹ́ ọmọ Àtìbà lórí bàbá tèmi ti jẹ́ Aláàfin rí àwa lọmọ Àtìbà tó nílùú Ọ̀yọ́ ọmọ òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mádẹ àwa ni ìtumọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ mádẹ ṣẹ̀kẹ̀rẹ̀ tán ló yẹn tójò bá pa kò ní rọ̀ orí màmá lè kókó sí ni òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mádẹ kò kí ń dẹ̀ àmọ́ tó bá yẹ pé ìlú ni ṣe mọ̀ kó àná lánàá ìlú tójò bá pa ìlú á dẹ̀ kíákíá ni so ìyẹn náà ṣe máa ń sọ pé ọmọ òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mádẹ ilé ayọ̀ ní ṣẹ̀kẹ̀rẹ̀ máa ń lọ kò kí ń lọ sílé ìbànújẹ́ ó ti ò èèwọ̀
ara oríkì bàbá wa nìyẹn. Bàbá tèmi Aláàfin ni. Ó dẹ̀ ti jẹ́ káwọn bàbá Adéyẹmí kan tó jẹ kí bá lè mọ̀ kọjọ́ ẹ̀ ti pé àsìkò tí wọ́n dẹ̀ ní Báṣọ̀run Gáà tó bá yá máa fún ní list gbogbo àwọn tó ti jọba ní Ọ̀yọ́ máa fún yín. Èdè Yorùbá tá à ń sọ yìí kí ló ṣe tó jẹ́ pé Ọ̀yọ́ lólédè Yorùbá tó clear. Ìtumọ̀ ẹ̀ ni pé Aláàfin ló ń ṣe ìdájọ́ ní ayé àtijọ́ fún gbogbo ìlú Yorùbá pátápátá. Wọ́n ń pè bìkan ní ọgbà kókó òun là ń pè ní ayé àtijọ́. Ibẹ̀ ni gbogbo àwọn ìlú oríṣiríṣi Ìjẹ̀bú ni o, Oǹdó ni o, kìíní kan ni o, ibẹ̀ náà ti wá ń ṣe ìdájọ́. Aláàfin ló dẹ̀ ń dájọ́ fún wọn gbà yẹn. Tó bá sọ èdè ìlú ẹ̀ tí ò sọ ní Yorùbá tó clear ètò Ọ̀yọ́, wọn á bá sọ wọn ní nǹkan tó mean rèé. Ibi tí gbogbo wọn ti kọ́ èdè Yorùbá nìyẹn. Ọgbà kókó ilé ẹjọ́. Aláàfin ló dẹ̀ ń dájọ́ fún gbogbo ọmọ Yorùbá pátá. So Aláàfin kẹrẹ ilé kónkóló báyìí ló ń gbé. Ilé kónkóló báyìí ló ń gbé ní ayé ìgbà yẹn. Ilé bíi koto tá ń lò láyé ìgbà yẹn máa ń fi bu wọn ní ilé ṣòkòtò bíi ilé èkúté l'Aláàfin gbé pẹ̀lú gbogbo agbára tó ní. Ilé kékeré báyìí ní ìyàwó ẹ̀ jẹ́ ìyá ilé kótó. Ẹ lọ bèrè lọ́wọ́ ìyá ilé kótó kó sọ̀tàn ẹ̀ fún yín. Ilé kótó wọ́n fi bú Aláàfin ní láyé ìgbà yẹn. Ló bá ní kí ìyàwó nǹkan máa gbé bẹ̀. Mo débẹ̀ mo dẹ̀ mọ̀ bẹ̀. So bí ìtàn ẹ̀ ṣe lọ lóríṣiríṣi Èkó àwọn oníṣẹ̀ṣe ló ní, àwọn aláwo ló ní. Àwórì àwọn là ń pè ní Àwórì. Àwòràwò ìtumọ̀ ẹ̀ ní Àwórì ló l'Èkó. But wọ́n kìlọ̀ fún Èkó nígbà tí wọ́n dá Ifá pé tí Èkó ò bá ṣọ́ra àlejò agbábẹ̀ mọ́ wọn lọ́wọ́ o, àwọn nìkan ṣọ́ra. Bí ìtàn ẹ̀ ṣe lọ lóríṣiríṣi nìyẹn. Then àwọn èèyàn wa ẹ̀tanú inú níbí ni jẹ́ kan bá nǹkan jẹ́. Oko l'Èkó. Ẹ máa gbọ́ àwọn orúkọ ńláńlá èèyàn ńlá. Bùrámọ̀ Igbó l'Èkó. Eré oko l'Èkó tó ti ń lọ tajà tó mú owó wọlé. Oko àwo ibi tó ti ń ta àwọn òyìnbó ń kọ́ àwo wá ń tà ń bẹ̀. Oko náà ni gbogbo bẹ̀ jẹ́. Oko pọ̀ l'Èkó in those days. Kí gbogbo ẹ̀ wá tó fẹ̀ kó di ìlú ńláńlá lẹ́ni. So Òkun àwọn kan ló ń wà nígbà táwa kéré. A máa fẹsẹ̀ rìn lọ sókun ni ẹrù máa bà ẹ́ lórí bíríìjì tó ń kọ́ tó níhò. Òyìnbó ò ní kọ́ bíríìjì tó dà. Mélòó la fẹ́ máa sọ. Ní Èkó dókítà kan wà ó máa fẹ́ràn Yorùbá o. Màá rántí orúkọ ẹja màá rántí ṣá tó bá yá. Òun ló ń kọ́ wa ní swimming. Tó bá ti ń bọ̀ láti doctorate ibi iṣẹ́ tó bá ń bọ̀ ó máa wá kọ́ wa bọ́n ṣe ń wẹ̀. Gbogbo anybody ló ń kọ́ bá ti jọmọ Yorùbá. A dẹ̀ ní ẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ tá a pè ní Love Garden. Mo ti ní gbogbo fọ́tò ẹ̀ rí. Ibẹ̀ ni gbogbo wa ti máa ń lọ ṣe fàájì. Àwọn òyìnbó ló kọ́ fún wa. Wọ́n ti pín gbogbo ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ lẹ́nìí. Wọ́n ti gba gbogbo ẹ̀. Àti mo lọ last time mo sunkún ni pé what? Wọ́n ti àwọn ọlọ́lá olówó kan ti gba gbogbo ẹ̀. Páàtì kan bẹ̀. Excuse me, ní Yorùbá lawn tennis. Gbogbo bẹ̀ wọ́n yẹn. Àwọn Meredith àwọn màrán tí orí kọ ìyá kan sọ̀rọ̀ báyìí ó wá fi aráàlú bòmí ọmọ ọba Èkó ni obìnrin ni oní headmistress àwa ní Arárọ̀mí Baptist School tòsí ẹ̀ náà ni kò jìnnà sí Alágbàfọ̀
Moloney Street ló ní Aláàfin ní school yẹn wà wọ́n ti change orúkọ yẹn sí wọ́n ti gbé fọ́ba kan Adéníjì Àdèlé road náà ń pè sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Moloney ni gọ́vnà Moloney tó wá ṣe gọ́vnà lẹ́kọ̀ọ́ ọ̀nà fún Carter Bridge tẹ́rí yẹn gọ́vnà kan ní Carter Bridge Mr. Carter gọ́vnà Carter 1914 òní ti bridge tèkó tẹ́rí wọ̀nyẹn kò dẹ̀ bàjẹ́ kó tó di pé àwọn ọlọ́jẹ̀lú òṣèlú kan tó fayọ̀ fọ́ gbogbo ẹ̀ ibẹ̀ náà kọ́ làwọn èèyàn ti ń lọ para wọn tán ro oúnjẹ jẹ kò sí wọ̀nyẹn lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ rí wàá jẹ àjẹyó ni ọba tó wà lẹ́kọ̀ọ́ wà tẹ́mi kéré ọba Ọláyínká Oyèkàn òun ló wà lẹ́kọ̀ọ́ nígbà tẹ́mi kéré àwọn ọmọ Aláàfin ẹ má bọ̀ ilé amọ̀ náà fi kọ́ gbogbo bẹ̀ ilé amọ̀ náà fi kọ́ gbogbo bẹ̀ á fún wa lóúnjẹ àwo amọ̀ la fi ń jẹun ló fi ń fún wa lóúnjẹ ńgbà yẹn ẹni tó bá páànù tó tóbi páànù ẹlẹ́tà òun là ń pè wọ́n ṣe bí ẹlẹ́tà báyìí ní Èkó ilé amọ̀ ní gbogbo Èkó chíà tó fi ń jókòó irú chíà àti bíṣọ̀pù tí wọ́n lò níbí ni funfun báyìí ni oná lò wọn àdẹ fi nǹkan kan sí lẹ́yìn pé aṣọ kan lẹ́yìn rárá oyè kan àwọn ọba gidi nìyẹn á tọ́jú ẹ á dẹ̀ sọ̀tàn ẹjọ́ sọ̀rọ̀ àwọn Èkó àwọn mọ́ àwọn Adéyínká Oyèkàn sorry bàbá elétò wọn rántí ẹ Ìjẹ̀bú ni Adédoyin kọ́ ni Adédoyin mo rò pé Adédoyin náà ni ọmọ Ìjẹ̀bú hán ni gbogbo wọn náà fẹ́ràn ara wọn. Kẹ̀sìntìn kọ́ Adédoyin ni kò ṣe Kẹ̀sìntìn ó létè pọ̀npọ̀ báyìí ọmọ Ìjẹ̀bú ni. bàbá torí mo fẹ́ gba táìmì yín but mo tún rí i pé a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún láti engage yín torí kò ń ṣèní la máa parí gbogbo iṣẹ́ ẹ̀yin lẹ ní mo gbọ́dọ̀ máa wá. bẹ́ẹ̀ ni kò máa gbọ́ nípa Èkó nípa gbogbo ìtàn ilẹ̀ Yorùbá èmi ni mo ní kó máa wá. ìjẹ́ gbàgbọ́ pé ilẹ̀ Odùduwà Yorùbá nation ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbà. lágbára Èdùmàrè àkókò rí gbà á pẹ́ ni ẹlẹ́dẹ̀ ó dọ̀yọ̀. kí ni ìdí tá a ṣe gbọ́dọ̀ gbà. ìdí ni pé ọmọ Yorùbá ọmọ aládé ni wá ọmọ aládé ibi tá a bá dẹ̀ dé tó bá rọ́mọ Yorùbá nílùú kan ìlú yẹn kò lè tòrò nílùú òyìnbó with dignity with respectability ni gbogbo yẹn fi ń treat Yorùbá ìgbà tí èmi débi ṣe wí in the 80s làwa débi in the 80s ìgbà tá a dẹ̀ débi náà fún wa ní kílẹ̀ tí ń pè visa wọ́n dẹ̀ fún wa pé àti dọ́mọ ìlú yìí tó bá wùn wá a lè lọ ọ̀bọ̀ wọ́n fún wa ní citizenship náà fún wa wọ́n dẹ̀ fi ń bẹ̀ wá ní wọ́n máa kọ̀wé sí gbogbo yín pé tẹ́ bá fẹ́ o àwọn fún yín ní ọdún kan tẹ́ fi apply tẹ́ bá ti apply ẹ̀yìn fọ́ọ̀tì yín ní o. kí ni ìwúlò èdè. ìwúlò èdè. bẹ́ẹ̀ ni sà. èdè ló dáa jù sórí gbogbo láti. torí ìdí tí mo ṣe bẹ̀rẹ̀ ni pé gbogbo gbàlẹ́ máa ń ní ká máa fi èdè wa sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni èdè wa ló yẹ ká máa lò ṣùgbọ́n òyìnbó mọ̀ọ́mọ̀ wọ́n ti mọ̀ pé tí ẹ̀ bá ní èdè ọwọ́ ti bà yín wàtá wà ní skul wọ́n ní no vernacular ẹ gbọ́dọ̀ ṣèdè lóyún no vernacular at all kí la fi ń sọ̀rọ̀ Latin English kò tí ì sí kọ̀ǹpútà ní táàmù tiwa ní kọ̀ǹpútà ọ̀wá mọ̀wé yẹn ìgbà tá a sì kó ẹ̀dá pilot ilẹ̀ West African pilot tó dálẹ̀ ńlẹ̀ ọdún Èkó ló ti níláárí ló ti get on ìwé ìgbà tó bẹ̀rẹ̀ sí gbéwé òyìnbó lẹ̀ ní gbogbo àbẹ̀rẹ̀ sí àwọn Àjàyí Crowther ọmọ Yorùbá gidi hán ni ọmọ Ọ̀yọ́ ni
Bishop Ajayi Crowther spelling ẹ̀ wá ní Adjayi làwọn ìbò ń pè é. It's not like that. Ajayi ni ọmọ Òṣogùn ni nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n Ọlọ́run kẹ́ wọ́n mú lọ lẹ́rú àwọn òyìnbó kọ níwèé ó tún mọ̀ òwe jẹ́ àwọn òyìnbó lọ àwọn òyìnbó ilé máa yàtọ̀ eléyìí bẹ́ẹ̀ náà làwọn Ìjẹ̀bú wọ́n mọ̀ ṣírò owó tó jẹ́ pé Ọlọ́run ló fún wa kì í ṣe wa fún àwa kọ́ la ṣe fúnra ara wa àwa kọ́ wọ́n á ṣe ìṣirò owó àwọn àgbàlagbà lé tó máa ń sọ ìṣirò owó báyìí wọ́n á máa lanu pé òyìnbó ò fẹ́ ká mọ̀ wọ́n fẹ́ kó kú mọ́ wa lára lórí wọ́n á mú búrẹ́dì wá wọ́n á fi kó wa lẹ́fọ̀ọ́ jẹ wọ́n mú búrẹ́dì wá wọ́n á fi kó wa lẹ́fọ̀ọ́ jẹ kí la fẹ́ fi Latin ṣe nílẹ̀ Yorùbá a kàn lè wá expression nínú ọ̀rọ̀ tó jẹ́ kókó philosophical part of it yes wọ́n kò ń ṣèdè wa ìgbà tí èmi débi mo tọrọ àyè lọ́wọ́ Healing Council níbi tí wọ́n ti ń kọ́ wọn Yorùbá ibẹ̀ máa kún ni tí mo ń kọ́ wọn lédè Yorùbá màá dẹ̀ mú ọ̀pọ̀ oyè mi dání Aláàfin ló bá mi lọ ṣe ọ̀pọ̀ àwọn years ago mo ní ọ̀pọ̀ oyè mo ní ọ̀pọ̀ ògbóni tí mo dẹ̀ ń lò mo dẹ̀ ń fi hàn wọ́n àwọn tó dé kólẹ̀ òun lógbóni ni o àwọn tó pọ̀ jù lẹ́kọ̀ọ́ tó súnmọ́ Èkó jù àwọn Ìjẹ̀bú ni o àwọn Ajẹ̀bú olóde àwọn ni o nípa káṣírò owó Ìjẹ̀bú ló ní o àtàwọn Yorùbá tó kù èdè wa ló tọ́ ká máa lò òyìnbó tí wọ́n ti mọ̀ pé tó bá sọ èdè tàwọn wọ́n á tètè rí àṣírí ẹ̀ tó bá sọ èdè tiẹ̀ tí wọ́n mọ̀ ìgbà tí èmi dé àti pé ẹni tó máa gbé ìlú yìí á ní sùúrù o á dẹ̀ ní ọgbọ́n Yorùbá tí wọ́n máa lò ìgbà tí èmi dé wọ́n máa béèrè silly questions lọ́wọ́ mi pé ṣe bí orí ọ̀bọ ní ẹ̀ kí n wọṣọ nígbà tí mo wá wọṣọ lọ sọ́dọ̀ ọba ìlú wọn gbogbo ayé mọ̀ pé Yorùbá láṣọ òkè tó dáa tó báyìí mo ní gbogbo fọ́tò ẹ o ẹni tó bá fẹ́ rí ẹ lọ rí Kóìkì màá fún yín gbogbo fọ́tò ẹ ọba ìlú ìgangan ó kan sára sọmọ Yorùbá ni òun náà dẹ̀ mọ̀ wípé bí ìròyìn tó ń fóun ẹ má bínú bàbá èmi máa ń fẹ́ ká clear tábà ìyẹn Queen Elizabeth tó ṣe kú ilẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ni. tó ẹlòmígbà tẹ̀ ní ọba ìlú ọ lè rò pé ọba ilẹ̀ wa lọ́hùn. ó ti ọba ilẹ̀ wa kẹ̀. ọba ìlú ilẹ̀ ń sọ ọba ìlú Queen Victoria Great Britain. Of Great Britain yes. ẹgbọ́n sókè bàbá. yes so ọba ìlú ìjọba tó gbọ́ pé ọmọ Aláàfin ni mi ó ní what kan wá mi kàn òun fẹ́ rí mi náà bá wá àwọn sójà bá wá wọ́n wá fún mi ní information pé Queen lóun fẹ́ rí mi o mo ní fẹ́ rí mi kẹ̀ kò burú mo tẹ̀ ń sójà o kí n tó lọ rí ọba o aṣọ tẹ sójà tẹ wá fi pè mí mo fẹ́ ká ya fọ́tò ẹ̀ pẹ̀lú mi pẹ̀lú gbogbo ara. èmi ti rí fọ́tò yẹn ti fi ránṣẹ́ sí mi mo ti rí sa. ó ti tán kó má dàbí ẹni pé àbàbá irọ́ ló kàn pa fún mi rárá n ti bá sọ pẹ̀lú evidence wọ́n ní yes wọ́n làwọn ti ọba ìlú òyìnbó ní yes ká ya fọ́tò pẹ̀lú àwọn táwọn wá ń pè mí fún Queen Elizabeth the kíni second kọ́ ni. Elizabeth II. wọ́n bá ní àwọn fẹ́ ọba ló fẹ́ rí mi torí pé òun gbọ́ pé ọmọ Aláàfin pé bàbá wà lára àwọn tó sign agreement 100 ọdún tí gbogbo afẹ́ tá à ń fẹ́ yìí òótọ́ sì ni bàbá wọn ọ̀mọ̀wé àwọn òyìnbó dẹ̀ tàn wọ́n jẹ wọ́n lọ sign ṣùgbọ́n àwọn náà láàánú o àwọn náà ń sọ wípé nígbà tí wọ́n bá fìyàn sí ipò tá a wà yẹn àwọn lè má wà lọ títì nítorí pé ẹni tí wọ́n rán wá bí Lord Lugard tó rán wá bí wọ́n rán wá pé
kó fi wá ṣẹrú ó ti o wọ́n rán Lord Lugard pé kó wá ṣẹrú ó ti o wọ́n rán wá fún business náà rán wá fún lọ sílùú yẹn lọ sáwọn ìlú Áfíríkà ìlú wo la lè máa rí tọ́rọ́kọ́bọ̀ ń bẹ ìlú wo ló ní nǹkan ọrọ̀ jù nítorí rán Lugard wá fún nìyẹn nígbà tó dẹ̀ dé ó rí i pé ọmọ Yorùbá á yàtọ̀ a ní ọrọ̀ ajé a ní gold a ní diamond a ní aṣọ oríṣiríṣiríṣi a ní nǹkan tí gbogbo ìlú táwọn òyìnbó ti ń lọ wọn ò rírú ẹ̀ rí bíi tiwa àwa dẹ̀ lọ òyìnbó kó lóko ẹrú sóbi years ago tó wà ní Caribbean kìíní wọn ilé lóde òní Amẹ́ríkà gan fún lẹ́pọ̀ tó báyìí ẹlòmíì wọ́n ti pa wọ́n sínú odò ẹlòmíì kú ẹlòmíì bọ́ ṣe gbé àwọn ẹrú wọn ẹ̀ lọ nìyẹn anyway n bá sọ fọ́ba kábíyèsí o ṣé ó ní yes kí n ya fọ́tò tí n bá fẹ́ yà torí ọjọ́ iwájú torí àwọn kan ní irọ́ ló ń pa o bàbá onírọ́ ni ó dẹ̀ allow mi kí n ya fọ́tò n bá fi ya fọ́tò àwọn sójà tí Queen Elizabeth rán wá àwọn tó dẹ̀ wá ya fọ́tò yìí pẹ̀lú gbogbo àmì sójà wọn lára wọn la ya fọ́tò yẹn nígbà tá a dẹ̀ ń lọ lójú ọ̀nà ọba ìlú tún béèrè pé ẹni tóun àlejò òun pàtàkì tóun ní kẹ lọ gbé wádà ẹ ṣe pẹ́kẹ́ tó débẹ̀ wọ́n ní àwọn wà ní orúkọ yẹn Nice Bridge làwọn sì dé ń sìn ọba Queen sọ fún wọn pé tẹ bá dé Nice Bridge ẹ kúkú bá ń ya St. Paul's Cathedral kẹ lọ fi bẹ̀ hàn òun dẹ̀ ti sọ fún bishop yẹn kó lọ pàdé wa lẹ́nu ọ̀nà bá a ṣe débẹ̀ nìyẹn a lè débẹ̀ wọn waṣọ wa lójú títì lójú ọ̀nà gbàtàkà tó wọlé pé ṣé bọ́n lórí orí igi lẹ́ ń gbé ìhòhò lẹ́rìn mo ní ẹ má sọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìròyìn tán wá fún yín níbí kò correct a ní aṣọ òkè tó jiná òun náà ni mo wọ̀ tí gbogbo wọn wò yìí wọ́n dẹ̀ ya fọ́tò ẹ̀ pẹ̀lú mi wọ́n yà pẹ̀lú bíṣọ̀bù wọ́n yà pẹ̀lú gbogbo àwọn sójà tó tẹ̀lé mọ́ ọba ìlú Queen Elizabeth sọ fún wọn pé kọ́ mú mi lọ sí St. Paul's Cathedral kọ́ fi gbogbo inú bẹ̀ hàn mí bíṣọ̀bù á wá pàdé mi bẹ̀ then kọ́ wá ṣèṣe gbé mi wá dọ́dọ̀ ọ̀hún bàbá débẹ̀ wọ́n bá ya fọ́tò bàbá dé St. Paul's Cathedral wọ́n bá ya fọ́tò bọ́ ní ibi tán pa bíṣọ̀bù àkọ́kọ́ ní London of this cathedral ibi tán pa sí rè wọ́n ya fọ́tò gbogbo bẹ̀ gbogbo wọn yẹn kò kàn mí ètò kàn mí ní tilẹ̀ Yorùbá ti wà ṣùgbọ́n mo gbọ́dọ̀ gba nǹkan bá fún mi wọ́n máa ta rẹ̀ dọ́dọ̀ Queen Elizabeth ká tó débẹ̀ wọ́n ti kọ́ mi níbi ẹnu ọ̀nà pé o gbọ́dọ̀ náwọ́ kó ló fẹ́ gbọ́wọ́ lọ́wọ́ Queen o àbí King o àṣà àti ìlú protocol that's their own protocol pé kò náwó kò ó ti àbò dìímọ́ tábí ẹ wọn aláwẹ̀ ń bí o wọ́n ti kọ́ mi ní gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ní tó bá máa gbọ́wọ́ lọ́wọ́ mi ó ń láti wọ̀ bọ̀wọ́ funfun torí pé dúdú ni wá ká má fi dúdú ara wa yí ọba wọn lára so ìgbà tó dé sọ protocol mi ò náwó sí mi ò dẹ̀ dìímọ́ àbáyá gbogbo fọ́tò nílé yẹn kán bá lè mọ̀ pé tòótọ́ ni mo wá bẹ̀ àdéhà fọ́tò gbogbo àwọn sójà tó tẹ̀lé mi lọ kán bá lè mọ̀ pé mo wá bẹ̀ ẹ̀mẹ́ta ni mo lọ sí ọ̀dọ̀ Queen tó ṣaláìsí yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé Lugard tó ń rán wá wọ́n rán wá pé kó sọ wá dẹrú ó ti wọ́n wá fún business ní Lugard gan kò mọ ibi tó ń wà nígbà tó délé mọ́ tó ń ròyìn Yorùbá ló bá ní kò burú ó wá kú kí ló fẹ́ lọ fi jíṣẹ́ padà ní House of Lords àwọn House of Lords ní àwọn tó súnmọ́ ọba tẹ bá wọ ọbẹ̀ bá ẹ mọ̀ pé yes àwọn tó súnmọ́ ọba ni wọ́n House of Lords ó yàtọ̀ sí House of Commons House of Commons níbi tá a ti ń lọ wíregbè táwọn ọmọ ìlú táwọn náà fẹ́ sọ̀rọ̀ pé tó ń dùn àwọn rèé bọ́ ṣiṣẹ́ nìyẹn nígbà tí wọ́n dẹ̀ dé house of communication
wọ́n pè wọ́n dẹ̀ tún pè ní méjì ni ìkan house of communication and the other one is house oníkálukú lè fi ìfẹ́ inú ẹ̀ hàn fún ìlú pé nǹkan táwọn tó ń ṣe kò táwọn lọ́rùn kìnnìkan òun ni house of commons ẹ̀ ń rí ẹ̀ house of communication house of commoners common àwọn tí ò jẹ́ nǹkan kan ní ayé àtijọ́ àwọn lords náà rúlò ìlú àwọn náà dẹ̀ súnmọ́ bàjù ọ̀nà súnmọ́ kún ìjò tí house of lords bá dẹ̀ múra aṣọ wọn yàtọ̀ ní house wọn tí house of speaker house ló máa lọ kanlẹ̀kùn tó bá fẹ́ lọ wọ house of lords á kanlẹ̀kùn lẹ́ẹ̀mẹ́ta gbà àwọn tó ń yẹn wá rán yàn talent tó ń kanlẹ̀kùn o òun lágbájá báyìí ni láti house of speaker àwọn tẹ̀ náà máa rán jù ẹnìkan wọlé tí wọ́n bá dẹ̀ wọ house of lords wọ́n máa dúró ni ìdúró ọba àwọn ọba ní gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn wọ́n máa di àwọn tí house of commoners wọ́n máa dúró ni títí wọ́n máa fi ṣe méjì nìyẹn tán wọ́n máa fi wáyé sọ̀rọ̀ tán wọ́n ṣe ìlú nìyẹn ó dẹ̀ lọ bẹ́ẹ̀ títí lọ tó fi di sìn wọn change but nísìnyí house of communication àwọn náà rẹ̀ ti ń pọ̀ and then wọ́n á béèrè lọ́wọ́ queen pé ńgbà tá à ń sọ̀rọ̀ wọ́n á béèrè pé wọ́n kó bí ìgbà tí mo ní wọ́n kó wa lóko ẹrú nìyí ó ní àwọn understand ó ní àwọn understand that is why táwọn fi sọ pé 100 years ó ti tó after 100 years oníkálukú ó lè break away bọ́ ṣe ṣe fún wa nìyẹn 100 years náà fún wa oníkálukú lè Yorùbá lè dádúró anybody náà tún àwọn ìmíì náà tún lè dádúró ọ̀dọ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ so èdè Yorùbá olódájú àwa la nímọ̀ mathematician tó mọ ìwé tó mọ math jù mo ya fọ́tò ẹ̀ mo fi ránṣẹ́ sílẹ̀ kọ́ bá mi yà sára palace tí mo kọ́ torí mo kọ́ palace tèmi mi ò dúró de palace Ọ̀yọ́ ìfẹ́ wàhálà torí bàbá tèmi sọ fún mi pé bàbá tóun wà tó jẹ́ Aláàfin nítòjú ẹ̀ rí kí n má bá wọn dánwò wọ́n máa pè mí tásìkò bá tó this was in 1950 something ni bàbá ti sọ̀rọ̀ ẹ fún mi mo dẹ̀ fi sọ́kàn pé mi ní bá wọn du oyè Aláàfin rárá so àsìkò tí bàbá tèmi òní àsìkò táwọn pè ní Báṣọ̀run tó wà ń bẹ̀ láyé ìgbà wọn pè ní Báṣọ̀run Gáà mo tún repeat ẹ̀ Báṣọ̀run Gáà àwájú tàwọn adìẹmí lọ àwọn adìẹmí wọn kéré sí wa ẹbí ni wá o ọ̀tọ̀ kéré sí wa àwájú gbogbo wọn lọ so bàbá tèmi wá sọ pé bàbá tèmi sọ fún mi pé bàbá tèmi Èkó ló ti ṣiṣẹ́ pàtó kúrò ní Accra ìwé díẹ̀ tán mọ̀ tán gbé dé Èkó náà kíní ló ti ń ṣiṣẹ́ Elder Dempster Lines ní bàbá tèmi ti ń ṣiṣẹ́ títí ó fi kú Elder Dempster Lines Èkó náà dẹ̀ bí mi sí mi ò kò sí ìtàn ṣàṣàní ìtàn Èkó tí mi ò mọ̀ torí àwa jẹjẹkújẹ káàkiri Èkó ó jẹ́ kí n mọ̀ bí Èkó ṣe rí ó jẹ́ kí n mọ̀ pé oko lèkó oko etíko ìgbà tí wọ́n fàbúrò mi Jídé Smith tó ń kọrin ẹ bá rí ìyá tó bí Jídé Smith àti èmi ìlà kan náà ló wà lójú wa ìyá tó bí Jídé Smith tó ń kọrin tó ń lùlù lẹ́kọ̀ọ́ ìlà kan náà ló wà lójú àmì àti ìyẹ́ so inú ilé kan náà la rẹ̀ jọ ń gbé nítòkùnbọ̀ lẹ́kọ̀ọ́ ibẹ̀ la jọ ń gbé. torí àsìkò bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lénìí wọn náà wọn prefer ká wà nù Nàìjíríà dàpé kí ilẹ̀ Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. kò sí nǹkan tó burú mẹ́rin tó tiẹ̀ dájú nìyẹn because èdè wa yàtọ̀ ìṣesí wa yàtọ̀ ọmọ Yorùbá ọmọ aládé ni wá gbogbo ọmọ Yorùbá pátá ilẹ̀ Oòduà láti wá Oòduà lọ́kàn ṣe káti náà ń ba gbogbo ẹ̀ jẹ́
Oòduà ló ń bá gbogbo ẹ̀ jẹ́ ó lọ sùn á ó lọ get in touch pẹ̀lú àwọn ó lọ close mọ́ àwọn tí ò yẹ kó close mọ́ ọmọ Yorùbá dá dúró ni kò síbi tọ́mọ Yorùbá máa wà tẹ́ẹ̀ ní rí yàtọ̀ ó bá fẹ́ kọ́ èdè ni Yorùbá kọ́ á tún mọ̀jọ́ yìí lédè pàápàá lọ ìyẹn ọmọ Yorùbá therefore tó bá ní ká dá kò sí àwọn ìjọba tó so wá pọ̀ ti sọ 100 years náà fún wa pé after 100 years kó ní kálukú máa bá tiẹ̀ lọ Queen dẹ̀ repeat ẹ̀ fún mi Queen tí mo lọ bá tí mo lọ rí ẹ̀mẹ́ta mo lọ rí Queen ọ̀ṣọ́ ọmọ ó fẹnu ara ẹ̀ sọ fún mi pé 100 years náà fún wa kí Yorùbá dá dúró àwọn ẹ̀yà náà pé kí wọ́n dá wọn á ní including only yes of course the Yorùbás yes ká dá dúró ká ní gbogbo nǹkan tiwa tá a bá dá dúró Fúlàní ò ní máa rí wa pa bọ́n ṣe ń pa wá yìí. àwọn ọba ilẹ̀ Yorùbá influence wo làwọn ní lórí ọ̀rọ̀ amalgamation yẹn àwọn ọba ti sìn láti lè fi jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lè tètè níyànjú. àwọn ọba àwa la máa bá wọn sọ̀rọ̀ aládé máa ṣàlàyé fún wọn wípé àwọn ọba wọn kàwé ní àsìkò yẹn mo ti repeat ẹ̀ bẹ́ẹ̀ méjì lénìí. àwọn tí ọba ti sìn ni mò ń sọ sà. àwọn ọba ti sìn àlàyé náà làwọn máa ṣe fún wọn. Okay. wípé kábíyèsí àwọn òyìnbó wọ́n mú búrẹ́dì wá ni o wọ́n wá fi kó wa lẹ́fọ̀ọ́ jẹ o àwọn bàbá wa wọn kàwé wọn lọ lọ́wọ́ sí òyìnbó mú ọba ní kẹ́ mú ẹrú wá èèyàn ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ kó ẹrú fún òyìnbó náà wá mọ̀ pé kíní yóò lè máa lọ báyìí lọ títí nítorí náà ọdún 100 years náà fún wa after 100 years Yorùbá ẹ bá fẹ́ lọ ẹ lè lọ ẹ̀yin ọ̀dọ́ ó yá ẹ béèrè ẹ̀tọ́ yín ṣùgbọ́n o ẹ má fi ìbọn nǹkan ogun ẹ má fi bẹ̀rẹ̀ o àwọn òyìnbó náà sọ bí wọ́n ní jọ́jọ́ is better than war kẹfẹ́nu sọ̀rọ̀ kẹ discuss bí Koiki ṣe ń ṣe yìí ntóyìnbó ń fẹ́ nìwọ̀n yẹn òyìnbó ò fẹ́ ká lọ gbébọn kẹ́ni ẹnìkan lágbára ẹ ṣọ́ra o ara àwọn tó lágbára náà ló máa lọ ṣe ló máa ṣe kéyìn agbára tẹ́ ń lò ibi tẹ́mi ń bọ̀ nìyẹn a máa persuade a máa bá wọn sọ̀rọ̀ ní jọ́jọ́ is better than war káfẹ́nu sọ̀rọ̀ káàgìl bí Koiki ṣe ń ṣe tó lọ sílẹ̀ Haúsá mo tẹ̀ gbọ́ kan láàárọ̀ ìmọ̀ Koiki òtútù délẹ̀ Haúsá ọmọ mi máa ń tráyè o Ọlọ́run á fún lágbára àtẹ̀mí gúngùn. ẹ bá àwọn ará ilé tó ń wò wá ẹ bá wa kí wọn ní gbogbo ibi tó lókàlùkọ níbi tó ọmọ Yorùbá wà àti pé ìmọ̀ràn tẹ́ fẹ́ fún gbogbo ọmọ Yorùbá ní ipa tó gbọ́dọ̀ kó nípa kí ìrìn àjò ipa kan lẹ́yìn kó yìí ẹ̀dẹ̀ tí ń wá wa àpàdà rí yín Ọlọ́run tún láǹfààní pé a tún wá bá yín lénìí àyẹ̀tùmárí wá bá yín torí ara màmá lé kókó ni àwọn tí wọ́n dá sí bóyá wọ́n gbọ́ ni bọ̀ àwọn tó ti gbọ́ tó dá sí ẹ bá fún wọn ní ìmọ̀ràn. well ara mi ẹ̀yin ọmọ Yorùbá gidi in tó yẹ kí gbogbo wa ṣe ni o tó yẹ ká dá sí ni òyìnbó tàn wá jẹ wọ́n tàn àwọn tó bí wa jẹ ẹ má jẹ́ kó kíró ẹ kọ́ntínú o ẹ má jẹ́ kó kọ́ntínú ó yẹ ká gba ilẹ̀ wa ká ní àṣà wa èdè wa ìṣesí wa gbogbo nta bá kó jẹ́ tiwa èdè wa là ń lò ètò ṣe pàtàkì jù ní pé ká dá dúró fúnra ara wa ọmọ Yorùbá mo bẹ̀ yín èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí níjẹ́ wọn ni mo gbọ́ nípa kíní tẹ̀ ń ṣe mo gbọ́ kò tí ì pé 6 months bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà wọ́n mọ̀ wọ́n gbọ́ a ní oníkálukú ṣe but ìgbà tí ìyà bá ń jẹ wá
orí wa pé o ẹ má jẹ́ kó a jẹ ìjà yìí fún another 100 years o ó tó gẹ́ẹ́ ó ti tó gẹ́ẹ́ gbogbo àwọn oníjẹkújẹ tó ń rówó kó tó ń rówó ṣe nítorí owó wọ́n gbàgbé ilẹ̀ bàbá wọn ilẹ̀ ọmọ aládé ilẹ̀ ọmọ tó pọ̀ òyìnbó gangan wọ́n wá ń kọ́pì wa ní gbogbo oògùn tẹ́ ń lò yìí ẹni tó bá gbé bí ló máa rí àríṣá òyìnbó fi nǹkan pa gbogbo ẹ̀ ní ọ̀dọ̀ wa náà ti kọ́ gbogbo ẹ̀ náà ti kó èmi ìgbà tí ń dé bí wọ́n bí mi wọ́n ní ìgbà tí wọ́n kọ́ láyé fún yín ìlà ọmọ ọba aláàfin tó ń kọ́ fún yín ìlà ọmọ ọba aláàfin mẹ́fà ní àti àbàjá àwọn pélé wúrà àwọn ẹbí wa nìwọ̀nyẹn ní Griffith Street lẹ́kọ̀ọ́ àǹtí ló jẹ́ fún wa ìgbà tó wọ́n yíyá ṣègùn máa ń lọ síbẹ̀ àwọn dẹ̀ máa ń wá wa wá sí Tòkunbọ̀ pélé ó wà lójú wọn àtàwọn míì bẹ́ẹ̀ pélé òní tọmọ Yorùbá ọba ìlà mẹ́fà àwọn tó ń kọlà ọmọ ọba tó ń kọlà fáwọn ọmọ ọba kẹ́kẹ́ ní tiwọn ìlà tó wà lẹ́gbẹ̀ẹ́ kìíní ó yàtọ̀ sí ilẹ̀ tó wà lẹ́ẹ̀kẹ́ kejì ìyàtọ̀ wà ń bẹ rẹpẹtẹ ni Yorùbá a ní ìtàn gbogbo ìtàn Ògbójú Ọdẹ àtàwọn bẹ́ẹ̀ ìtàn mi tó yẹ pé tẹ́ bá gbọ́ báyìí gbogbo ẹ̀ má jẹ́ ká sọnù o ẹ jẹ́ ká tún padà sí gbogbo ìtàn wa ìṣesí wa Yorùbá aláàánú adẹ̀fàyàn mọ́ra but àṣejù ọlọ́run ò fẹ́ o níwọ̀nba ní ká fa ara àtàmọ́ra ju àwọn èèyàn ti wà lọ o ká kóra wa jọ àtàwọn ọ̀dọ́ àtàwọn àgbààgbà ìjọ mélòó ló kù fúnra àwa àmọ́ á ti dàgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ kọ́ ẹ̀kọ́ lára tiwa ẹ má sọ lẹ́nu ẹ má sọ èdè nù ìṣe wa ẹ má jẹ́ ká sọnù o ẹ má dẹ̀ jẹ́ kí ẹ̀sìn kó bà nǹkan wa jẹ́ ẹ má jẹ́ kí ẹ̀sìn kó bà nǹkan wa jẹ́ o ẹ̀sìn dádúró ti ẹni ta ló mọ̀ pé póòpù ó wà lára àwọn oníṣẹ̀ṣe ó dẹ̀ support ìṣẹ̀ṣe ó dẹ̀ support queen dẹ̀ support ẹ̀ tó bá dàbí rọ́ òun ni mo kà fún yín ní Latin nínú owó wọn kọ sára ẹ̀ defender of the faith nígbà tó bá yá àwọn ìjọba funfun wọn á gbógun ti àwọn tó gbógun ti wá lọ́jọ́ iwájú but àwọn ò fẹ́ yẹn àdẹ̀fẹ́ kán pààyàn àdẹ̀fẹ́ ẹ̀wòrú ìyà tí Ìgbòho jẹ́ Ìgbòho bí àbúrò ló jẹ́ fèmí o bí àbúrò ló jẹ́ fún mi wọ́n lè máa foríkì wa kì í yes tí wọ́n bá ṣe bí bàbá wọ́n á fi oríkì ọmọ aládé wọ́n á fi kì í so ìlà ọmọọba ẹ lọ wojú oníkálukú wa ní ìlà wa 6 níta láàfin ìlà 6 onítọ̀ ọmọọba o àwọn ẹ̀gìn Oǹdó ara wa ni wọ́n àwọn ọmọ aláàfin ní gbogbo wọn Oǹdó tẹ́rí yẹn ẹ̀gìn wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ́ má fi ẹ̀gìn sí wọ́n ní Oǹdó ẹ̀gìn níbi tí aláàfin fún wọn ní ayé àtijọ́ tó sẹ́tù sí kán lè máa rántí náà ni pé ọmọ Yorùbá ni wá o Àkúrẹ́ olóyè méjì ọmọ Yorùbá ni obìnrin ni ó dẹ̀ wà ní Àkúrẹ́ ó bá wà ń bẹ̀ ọmọ ọba ni ọba kan tó wá ń kọjá lọ ló bá tún rí tó ń bá ń padà bọ̀ níbi tó ń bọ̀ ó máa fẹ́ ọmọbìnrin ó sì lálejò lọ nígbà tí yẹn máa dé ìyẹn ti bá tó ti gbé adé dání tó gbọ́mọ kókó dání tó dẹ̀ gba adé sí lẹ́gbẹ̀ẹ́ wà tó ń kọjá lọ lọ́mọ aládé lòun ọba yẹn ni láti ní lọ adé tòun náà rẹ̀ bí Àkúrẹ́ wọ́n ṣe di Àkúrẹ́ olóyè méjì nìyẹn Àkúrẹ́ olóyè méjì ní àwọn Àkúrẹ́ tẹ rí yẹn Yorùbá hán ni wọ́n ṣùgbọ́n ìyà tó wà látàwọn àti Oǹdó lówó Oǹdó gbajúmọ̀ Oǹdó ó ní ẹsẹ̀ ó ní gbogbo ẹ̀ àmọ́ ńgbà tó lọ́ọ́ máa ṣe àwọn arábí lọ́lọ́run gbé adé náà gbé kinní fún o
wọn ò gbé fóòndó wọn ò gbé fóòndó Àkúrẹ́ náà gbé fún o ìyẹn bí Awólọ́wọ̀ nínú lọ́tọ̀ but kò sí nǹkan tó lè ṣe sí gbogbo ìtàn Yorùbá bó ṣe Yorùbá one èdè wa ìṣesí wa ìwà wa Yorùbá á dẹ̀ sọ̀rọ̀ á sọ̀rọ̀ láì ní bẹ̀rù á dẹ̀ ṣoore láì gbójú wọ anybody wọ́n dẹ̀ ń tún ìlú ṣe ìlú bomi wà tẹ́ bá yà ẹ̀ lẹ́ pé Yorùbá náà ló tún bí ṣe báyìí kó tó di pé jẹgúdú radúgúdú wọ́n dé tó ń fẹ́ kọ́lé ilé mẹ́wàá pọ̀ tó ń fẹ́ ṣe oríṣiríṣi nǹkan but Ifá ti sọ tẹ́lẹ̀ náà ṣá o àwa Yorùbá là ronú débẹ̀ pé nǹkan tá à ń ṣe yìí ẹ̀ ń talẹ̀ Ìláró ọmọ Aláàfin obìnrin ló lọ ṣẹ́tù síbẹ̀ àwọn ẹ̀gbọ́n á sọ pé bí ó ti jìnnà jù kí Aláàfin máa rúùlù yìí ní Ìláró ni ó ní kí làwọn tí wàá fẹ́ ṣe bàbá òun ni bí ìtàn táwọn yẹn ṣe lọ lóríṣiríṣi nìyẹn ibẹ̀ náà kan náà wá ní wọ́n ti ń ta ibi tí wọ́n ti ń bẹ́rí èèyàn wọ́n tún ń ta ilẹ̀ bẹ̀rẹ̀ ibi tí wọ́n sìyàn sí tí wọ́n sìn ìdílé sí wọ́n mà ti ń ta ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé wọ́n bá ta gbogbo ilẹ̀ tán kí la fẹ́ filẹ̀ fáwọn ọmọ wa kò sí o torí náà ẹ jẹ́ ká ronú kí gbogbo wa parapọ̀ ká parapọ̀ àti ọmọ kékeré àtàgbàlagbà àtòmídán àtàrú kí gbogbo wa parapọ̀ à ń fẹ́ nǹkan wa padà kò sí tó burú ń bẹ̀ náà yẹn à á dẹ̀ máa rú lára wa à á tẹ̀lé so Professor Akintoye mo yín o èmi gan ọ̀gbọ́n mi mọ̀ nípa yín mo ṣe mọ̀ kò tí ì pé 6 months ìgbà tí mo dẹ̀ gbọ́ mo ní what Akintoye ló ń ṣe gbogbo tó ń ṣe ọkùnrin náà máa try who is him ni wọ́n á ń ṣàlàyé fún mi bó ṣe mo ní what owó ara ẹ̀ ló dẹ̀ ná ẹ lọ́ọ́ bá ń kọ́lé fún ẹ béèrè lọ́wọ́ professor bí ó bá jẹ́ pé rọ́ nípa ẹ lọ́ọ́ bá ń kọ́lé fún wọ́n dẹ̀ ń kọ́lé yẹn wọ́n máa parí ní December bọ́n dẹ̀ àwọn tó ń kọ́ bọ́n ṣe ń kọ́ ni mo fi fọ́tò hàn án mo dẹ̀ ní kó máa rán èèyàn kan lọ́wọ́ mo dẹ̀ lẹ́lẹ́rìí tó ń lọ bá mi wò tó ń sọ fún professor ó sacrifice life ẹ̀ everything èèlò ló ń gbà kò ń ṣe oníṣòwò iṣẹ́ lọ́mọ aláṣẹ jẹ o òwò lọ́mọ aláṣẹ là bàbá yóò ṣòwò owó ara ẹ̀ ló mú ó sacrifice gbogbo ohun tó ní kí Yorùbá lè padà ẹ má lẹ́ẹ̀tẹ̀ dáhùn o ẹ jọ̀ọ́ ẹ má lẹ́ẹ̀tẹ̀ dáhùn owó ara ẹ̀ ló ń lò èèlò ní pension tán fún ó fi ẹ̀mí ẹ̀ ó fi wéwú ẹ má lẹ́ẹ̀tẹ̀ dáhùn ẹ parapọ̀ kẹwàá lẹ́yìn ẹ parapọ̀ kí gbogbo wa padà sílẹ̀ Yorùbá kátúnlẹ̀ Yorùbá ṣe bó ṣe yẹ kó rí á dẹ̀ rí bẹ́ẹ̀ lágbára Elédùà gbogbo nta bá dáwọ́lé lórí ẹ̀ yóò yọrí sí rere o èmi gan ọjọ́ ni mo mọ̀ iná kò tí ì pé 6 months ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ wà bẹ́ẹ̀ bí èmi báyìí tí ò mọ̀ nípa ẹgbẹ́ yìí ìní mo ṣe pé Kóìkì Ọlọ́run adé sí afún ẹlẹ́mìí gúngún àtẹ̀láfẹ́ ara túbọ̀ bá tan ìmọ́lẹ̀ sí gbogbo ibi tí ò tí ì dé ìgbà tí mò ń gbọ́ tilẹ̀ Haúsá láàárọ̀ mo ní Kóìkì ó ti tún dé ìlú kí ló ṣe inú mi ń dùn ni Ọlọ́run nípa ẹlẹ́kùn o nǹkan ayọ̀ ló máa rí o túbọ̀ tẹra mọ́ ẹ má ti torí pé ẹnìkan ò ṣe tí ẹ fẹ́ bá jọ́jọ́ is better than war máa ń sọ jọ́jọ́ ká debate ká ṣàlàyé ká sọ̀rọ̀ pé báyìí àti ìyà tí òyìnbó ti fi jẹ́ wà tó tún fẹ́ máa continue kí wọn Yorùbá kan lè gbérí kan lè dìde kò sí ọmọ Yorùbá tó máa gbọ́ tí kò kì í sọ ìtúrí òní wú tí ò dẹ̀ ní fẹ́ ránṣẹ́ ìrànlọ́wọ́ mi ò mọ̀ rí mi ò gbórúkọ yẹn rí kò tí ì pé 6 months tí mo mọ̀ yín tí mo mọ̀ ẹgbẹ́
ẹni tó introduce ó yà lẹ́nu pé bàbá Kálá àwọn ti mọ̀ ni àwọn á ti sọ fún yín ti pẹ́. ẹ ṣé gan bàbá. torí náà gbogbo yín ni mo bẹ̀ àtọkùnrin àtobìnrin àtarúgbó àti omidan ẹ káràmọ́sìkì nǹkan lẹ̀ wa o. Yorùbá no going back ní padà sẹ́yìn iwájú la máa lọ. tó ẹ ṣé gan ni bàbá. iwájú la máa lọ o. àmàrí yín bá ilé òní tún jẹ́ ìjọ tí àtúní láǹfààní àti tún padà wá àtúpadà wá nígbà tá a bá tún padà wá àtúwo ibi tí a fẹ́ mú ọ̀rọ̀ lọ torí mo ti gba táìmì púpọ̀ lẹ́ni adẹ̀tíjọ́ ṣeré mo dẹ̀ tún fẹ́ spend a bit of time kó tó di pé mo máa tẹ̀síwájú. tó a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa bàbá wa náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti bíi wákàtí kan nísìnyí adúpẹ́ fún wọn adẹ̀dúpẹ́ fún gbogbo mọ̀lẹ́bí àtìyàwó pé àwọn bàbá tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ wa báyìí wọ́pọ̀ kí Ọlọ́run túbọ̀ jọ́ kó túbọ̀ jẹ́ kí a máa rí wọn bá. èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín tí gbogbo yín mọ̀ sí Koikimedia, bringing the world closer to your doorstep. ibi tí a máa rí mọ ní ètò ti ọ̀sán yìí nìyẹn a tún máa mú ètò míì wá fún gbogbo èèyàn ọmọ Yorùbá tí ẹ̀ ń bẹ nílé àtẹ̀yìn tí ẹ̀ ń bẹ ní ẹ̀yìn odi. Koikimedia, bringing the world closer to your doorstep. Bye for now.